ẹ̀sìn tá a gbẹ́rù lẹ̀ Yorùbá ló kó bá wa délé àrùn. Ibo lẹ́yìn ti gbẹ́sìn wa tẹ wá ya wèrè kalẹ̀ tẹ sọ̀rọ̀ ayé di ọ̀tá tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ọ̀pọ̀ ju tó yé wọn lọ. Bẹ́ẹ̀ nìkan bá ti di Christian nínú ẹbí kí lọ́kàn ẹ̀ ìwọ lọ́lọ́run tó dájọ́ ni okùn ẹbí yẹn ni ò gbọ́dọ̀ já. Tó jẹ́ pé gbogbo àwọn àfáà ńlá ńlá tí wọ́n jókòó yìí kèfèrí ni wọ́n lójú àwọn àfáà mi. Ṣé ní ọ̀wá rí Christian tí ó pèlè èèyàn rí? Christian ò kí Mùsùlùmí, Mùsùlùmí ò kí Christian. So o gbọ́ pé Saudi Arabia àti Israel o gbọ́ pé ṣépè fúnra wọn rí ni. Ọwọ́ aeroplane o ò lè sọ yí pé pilot tó pilot ẹ o tí ó bá ti ń ṣe Mùsùlùmí kọjá ọbọ̀ jẹ́jẹ́ rẹ ló jókòó. Nínú ẹkọ́nọ́mì tó wà ẹni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ abọ̀rìṣà ní India ẹ̀sìn jọ jókòó ẹ̀jọ́ ń jẹun lálàáfíà. Àmọ́ ń gbòó délẹ̀ Yorùbá tó rí ọmọ ìyá rẹ̀ ó sì ń pè lọ́ta ọlọ́ bí tó jẹ́ pé ìbá ti já tipẹ́tipẹ́ existence àwọn òbí ẹ̀ ni ò jẹ́ kó já Ànábì ní máa sọ́pọ̀ o. Tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ọ̀pọ̀ ju tó yé wọn lọ. Bẹ́ẹ̀ nìkan bá ti di Christian nínú ẹbí kí lọ́kàn ẹ̀ ìwọ lọ́lọ́run tó dájọ́ ni okùn ẹbí yẹn ni ò gbọ́dọ̀ já. Ẹ gbọ́dọ̀ jẹ́ kókùn ẹbí yẹn ó já. Tẹ́ ẹ bá fẹ́ ṣe mítìnì ẹbí lèmọ́mù inú yóò jókòó pásítọ̀ ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹ tún dì mọ́ra yín ni. Ibo lẹ́yìn ti gbẹ́sìn wa tẹ wá ya wèrè kalẹ̀ tẹ sọ̀rọ̀ ayín di ọ̀tá. Humanity làkọ́kọ́ ènìyàn ní ènìyàn lè ní ń ló sọ wá di ẹni tá a jọ sọ̀rọ̀. Ẹ̀sìn tá a gbẹ́rù lẹ̀ Yorùbá ló kó bá wa délé àrùn. Àwa ẹ̀sìn mọ́rí àwa mọ́rí wà mọ́rí wà mọ́rí àwa sọ̀rọ̀ àwa dọ̀tá. Christian ò kí Mùsùlùmí, Mùsùlùmí ò kí Christian. So o gbọ́ pé Saudi Arabia àti Israel o gbọ́ pé ṣépè fúnra wọn rí ni. When it come to business ọ̀rẹ́ gidi ni wọ́n. Kí ni tiẹ̀ ti jẹ́? Kí lọ́kàn níbi Palestine àti Israel jẹ́ ń jà? Ọmọ bàbá kan náà ni wọ́n, ìjà lóde ní ń pa ní ń pàtàn rọ fúnra wọn. Ànábì Ibrahim ló bí gbogbo wọn, àwọn ọmọdé ọmọ Yakub gbogbo wọn. Ẹni ó ní Christianity, Jésù àtànábì Muhammad, Ibrahim ló bí bàbá àwọn méjèèjì. Kí ni tiẹ̀ ti jẹ́ tọ́mọ wá ya ibi tiẹ̀? Tó bá lè di Kírísítẹ́nì, ọmọ ẹbẹ̀ lọ́n fún ni kọ́lọ̀ ó pè padà. Ó dẹ̀ mọ́ wá ń tọ́ dáa tó fi mọ́ fà mára. Àmọ́ àwọn tó jẹ́ pé gbogbo àwọn àfáà ńláńlá tí wọ́n jókòó yìí kèfèrí ni wọ́n lójú àwọn àfáà mi. Ṣé ní ọ̀wà rí Christian tí ó pèlè èèyàn rí? Yóò lò ní bídíà ni wọ́n, oníbídíà ni. Ó ń bẹ ní Nàìjíríà, olóòní kí ẹlẹ́sìn Christianity. Àmọ́ ń gbà tó dé London, ilé tó ń gbé Christian lónìí, ó ẹ̀sìn jọ ń gbé lálàáfíà. Ọwọ́ aeroplane, ó lè sọ yí pé pilot tó pilot ẹ o, tí ó bá ti ń ṣe Mùsùlùmí kọjá ọbọ̀ jẹ́jẹ́ rẹ ló jókòó. Nínú ẹkọ́nọ́mì tó wà ẹni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ abọ̀rìṣà ní India ẹ̀sìn jọ jókòó ẹ̀jọ́ ń jẹun lálàáfíà. Àmọ́ ń gbòó délẹ̀ Yorùbá tó rí ọmọ ìyá rẹ̀ ó sì ń pè lọ́ta ọlọ́. Ó yẹ ká yí ọpọlọ rẹ̀ wò. Kírísítẹ́nì ò lè dé Jerusalem lénìí kọ́ wá ní ìlú mi ní Jerusalem mo ti dé ológo Kírísítẹ́nì ló dé ẹ̀sílẹ̀kùn láì ní físà lọ tọwọ́ bá tẹ̀ ẹ̀wọ̀n ní òkùsì. Kí Mùsùlùmí ó dé Saudi kó ní innamal mu'minina ikhwa ọmọ ìyá ni wá ó nínú Islam èmi ọmọ ìyá yín mo dé yìí ó tí ọwọ́ àwọn ọlọ́pàá Lárúbáwá bá tẹ̀ yóò gbàgbé ọjọ́ tí ìyá rẹ̀ sun oorun ẹ̀. Ìlú kan náà tá a jọ gbé tà ní di fisa ni. This is the only city we have. This is the only land we have where we can live without visa. Why can't we practice peaceful coexistence? Kí ló dé tà ní jọ gbé lálàáfíà? Àwọn bàbá wa mẹ́sìn ṣe jù wá lọ. Tẹ́lẹ̀ gógó bá ń lu ìlú egógó lọ tó bá déwájú mọ́sálásí ńgbà kan yóò sì stop ẹ̀. Nísìnyí ò stop nǹkan kan mọ́. Nígbà tí jọjà sírọ́ọ̀fù. Kí ni tí mo sọ débẹ̀? Ẹbí yín dọwọ́ yín o. Tẹ́ ẹ bá fẹ́ kínú òkú yín ọmọ dùn, ẹ máa tó ẹbí pọ̀. Nínú ẹbí a lè ṣe kámẹ́rà lẹ́nu orísọ̀. Kò sẹ́ni tí ó lè bú yọ wà nú ẹbí. A sì lè má rẹ ẹni tí ó jẹ́ ń tù bí àgùntàn. A lè ṣe kámẹ́rà ahun nínú ẹbí. A dẹ̀ lè ṣe kámẹ́rà ẹni tó lè gbéra ẹ̀bùn yàn. Kódà olófòófó ọlọ́rọ̀ èèyàn wà nú ẹbí. Ẹjọ́ mánéjì ara yín ni. Níjọ́ olófòófó tìta bá dé ẹ̀yin náà níwèrè kan nínú ilé náà.
níjọ́ tọ́ọ̀gì tìta bá dé ẹ̀yìn náà nìkan wọ́n jọ fà á ẹjọ́ mánéjì ara yín ni ẹ lè torí ilẹ̀ òbí kẹ wá sì fi accord of relation tẹ́ ẹ bá fẹ́ kí ní òbí yẹn yọ ẹ̀sìn nǹkan mẹ́fà tá ànábì ní kẹ́ ṣe àkọ́kọ́ ànábì ní ẹ máa tọrọ àforíjì fún wọn ìkejì ànábì ní ẹ máa ṣàdúrà fún wọn ìkejì ànábì ní ẹ máa rántí ṣàdúrà fún obìnrin ìkẹta ànábì ní ẹ máa ro ẹbí pọ̀ irú bẹ́ẹ̀ ṣe ń ṣèrántí màmá lẹ́nìí ọ̀rẹ́ wọn tó bá ṣẹ́kù láyé wá ìkìlọ̀ wọn sọ di ìkìlìmọ̀ ọ̀rẹ́ wọn tó bá ṣẹ́kù láyé ẹgbẹ́ nǹkan ránṣẹ́ sí ẹ lọ kí ọ̀rẹ́ wọn tẹ́ ẹ bá tí wọ́n nà ọ̀rẹ́ màmá yín ọmọ bìlíf pé òun lẹ̀ ọ̀nà àbúrò màmá yín tẹ́ ọ̀nà màmá ọmọ bìlíf lọ́rùn pẹ́ sàpálẹ́ fò ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Japan lẹ́yìn Second World War ẹ̀yin tẹ́ ń pariwo bu ọbẹ̀ sí ọlọ́run jẹ̀tún jẹ̀tọ̀ lẹ́ẹ̀jẹ̀tọ̀ ọdún tí ń bọ̀ ẹ̀ dàpọ̀. Amẹ́ríkà ó lọ pa Hiroshima àti Nagasaki rẹ̀ ní 1847 ibẹ̀ yẹn náà ti bẹ̀rẹ̀ atomic bomb ní jíjù sílẹ̀ ẹ̀yin ọmọ ìyá ẹ lọ fa ọmọ ìyá yín mọ́ra o ìrántí òkú ò sí bí kẹfà ibi yín mọ́ra àwọn tẹ́ ẹ bá rí ẹránṣẹ́ sí wọn ẹ kí wọn àwọn tẹ́ ẹ bá rí ẹ máa exchange gift ẹ máa exchange oore ẹni tó wà lábúrọ̀dù kó fa ẹlòmíì tí ń bẹ Nàìjíríà náà wọlé kò sí iye tẹ́ ẹ fún wọn Nàìjíríà tó tún wọn náà o èyí tí ò níṣẹ́ lọ́wọ́ ẹ establish ẹ sẹ́ríkà máa fún wọn ní $100 $200 yẹn kò tí ì nítumọ̀ o ẹ establish wọn torá àkúkú mọ́gi tí ó kàn yín gbó wọ́n wá ju bọ́ọ̀bù sílẹ̀ ó kálukú ń sá kiri ọmọ kan lójú ẹ̀ ni bàbá àtìyá ẹ̀ fi kú àbúrò ẹ̀ ni wọ́n jọ wọ́n ń sáré kiri láàrin pé ń sáré kiri oró bọ́ọ̀bù mú àbúrò òun náà kú ó wá kú ẹ̀gbọ́n nìkan ẹ̀gbọ́n wá gbé àbúrò rẹ̀ ó gbé òkú ẹ̀ pọ̀n sẹ́yìn ó wá bẹ́ẹ̀tì ẹ̀ mọ́ bọ́dì ara ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rìn lọ nínú igbó sójà kan tó ń ṣe kámẹ́rà ló wá rí ọ̀dọ́mọkùnrin kan tí ò tí ì wọ 15 years tọ́pọn òkú ọmọ kékeré lẹ́yìn ó wá zoom kámẹ́rà rẹ̀ orí ó wá rìn lọ ibi tó wà ló wá bi léèrè pé kí ló dé ó lábúrò òun ni ó kú ni lójú ogun sójà yẹn wá ní sọ̀rẹ́ndà rẹ̀ fún wa this body is too heavy for you to carry ọmọkùnrin yẹn wá ní he's my brother he aren't heavy he's my brother he aren't heavy bàbá alikọ́sì ni ó ní ọmọ ìyá mi ni kò jẹ́ wúwo bó ṣe ń wí bẹ́ẹ̀ ló ń fi eyín ẹ̀gẹ́ ètí ẹ̀ tí ẹ̀jẹ̀ ń bẹ́ ní ètí ẹ̀ Pope John Paul ló wá rìpọ́ọ̀tì kìíní yẹn ló fi wádìí tí gbogbo ayé mọ̀ tán yẹn wọ́n ní kó gbé òkú àbúrò ẹ̀ fáwọn ó ní rárá o ara ojúṣe òun àdéhùn tó ń ṣe fún bí àwọn ni pé òun ò mójú tábúrò òun ìgbà tó sì ti kú yẹn òun gbọ́dọ̀ líìdì ẹ̀ débi tí wọ́n ti kìrìmẹ́ẹ̀tì ẹ̀ ibi tí ẹ ti ń sun òkú àwọn tó kú sógun tí ẹ ti ń sun wọ́n ná fúnra òun lòun ò gbèdé bẹ̀ báyìí àwọn sójà yẹn wá tẹ̀lé omi ń bọ́ lójú ọmọkùnrin yẹn ẹ̀jẹ̀ ń ṣe lẹ́nu ẹ̀ àwọn sójà náà ò lè kọ̀ntró ara wọn mọ́ pẹ̀lú omijé ẹkún ọwọ́ àtò sórí ìlàdìgbà tó tó kàn ọwọ́ á gbé àbúrò ẹ̀ ọwọ́ á gbé sínú iná tí wọ́n ti sùn ọwọ́ á pẹ̀yìn dà ẹ̀jẹ̀ wá ń sàn ní etí ẹ̀ omijé ojú ẹ̀ rò pọ̀ mẹ́ẹ̀jẹ̀ ló fi wá wà nínú kan Japan dọ̀la yìí pé inherent heavy is my brother àdánwò wo lọmọ ìyá rẹ fi kàn ọ́ tó fi lẹ́ẹ̀ní kíra yín mọ́ láyé àdánwò wo lọmọ bàbá rẹ tí ì ṣe fún ọ tó fi ló dọ̀run inherent heavy is your brother fa ọmọ ìyá rẹ mọ́ra tó bá fẹ́ kínú òkú ó dùn fa ọmọ bàbá rẹ mọ́ra tó bá fẹ́ kínú òkú ó dùn a lè gbé kámẹ́jà bọ́ bá sọ bínú ìwọ náà bínú sí ẹ̀jẹ̀ bínú fúngbà díẹ̀ bó bá dẹ̀ ti ṣe díẹ̀ tètè mú wálé padà ìyẹn nínú òkú ó fi dùn lọ́rùn.